bí ìlọ́ràn gbóngbó lórí èní jẹ́ ṣé bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí ti pọ̀ ní màgbọ́n ní ẹ̀kún o gbogbo ẹ̀yin aráalé ẹ̀yin jẹ́ ń wò wá ní gbogbo àgbáyé ẹ̀kú dìde o iléeṣẹ́ ojú tó lé ojú ìnira tí o ẹ̀kú dìde. àmín àmín àmín. ẹ ti rí i pé bàbá wọn lọ sílé wọn lọ bá mú ìyẹn wá ẹ̀kú sọ́lẹ̀ kan mo ní bí bàbá ń kọrin pé olórin ẹ̀rí pé mi ò parọ́ ẹ̀rí pé orin náà fi wọlé bàbá ẹja mú báyìí eré orí ìtàgé báwo ló ṣe bẹ̀rẹ̀. ọpẹ́ ni fún Ọlọ́run àánú ẹ jẹ́ tó kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú kalẹ̀ èmi ọmọ yín ni Ọ̀túnba Àwòfẹ́ Adéfẹ́mi Babalọ́lá Afọláyan Ọ̀túnba máyégún olúùlà golden ambassador ilẹ̀ gbogbo gómìnà àti ń bá ṣe eré orí ìtàgé náà bọ́ ti pẹ́ o mo gbìyànjú mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tá a bá dé mo bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé ní 1979 ni mo dá group tèmi lẹ̀ fúnra mi. bí ọdún mẹ́rìnlélógójì kọ́ nìyẹn. ẹ̀yin ní kẹ́ sí dáadáa báyìí. bẹ́ẹ̀ kí ló wá sún débẹ̀ ṣé eléré làwọn tó bí yín ni. ọ̀rọ̀ ńlá ni torí mo bá eré ńlé ni bàbá mi jẹ́ ọ̀jẹ̀ eléégún wọ́n máa gbégún nílé wa dáadáa ẹ̀gbọ́n bàbá mi tún wá jẹ́ magician oníṣàngó ni ẹ̀gbọ́n tó ẹni tó bí bàbá mi lé oníṣàngó ni àgbà oníṣàngó lọ́jẹ̀ gidi tó ti pé mo máa ń pidán màmí dẹ̀ jẹ́ olórin ìbílẹ̀ ẹ̀bá obìnrin lọ́tún lọ́sì ni. so kí ló wá jẹ́ ìfẹ́ lọ síbẹ̀ káwọn náà ní táwọn náà ń ṣe ní yá Àwòfẹ́ ìwọ náà yà díẹ̀. kì í ṣe pé rárá yàrá pé tẹ̀yà bá ti bá ń lé Àlàbí wọn bí mi máa rẹ̀ yìí ní ọkọ ìyá mi ọ̀jẹ̀ tí ń bẹ lọ́nà ọmọ ọ̀jẹ̀ wọ́n bí mi máa rí ni torí mo bá lé ni iṣẹ́ tí wọ́n ìyá mi òbí mi dẹ̀ ṣe ó wù mí náà láti ṣe so àbíkú dẹ̀ yọ ìyá mi lẹ́nu púpọ̀ nínú ọmọ bíi 9 tí màá mi bí èmi nìkan ló kù lé ayé nígbà tí wọ́n rọ àbíkú wa ń yọ màá mi lẹ́nu wọn ni kí wọ́n kúrò nílà pé kí wọ́n lọ tọ́jú mi síbòmí wọ́n wá gbé mi lọ sí ọ̀dọ̀ wọn ẹbí ìyá mi ló tọ́ mi dàgbà ìyẹn náà tó wá jẹ́ òṣèré Gbajugbaja ni ó pẹ̀lú wọn tó kọ́kọ́ ṣe fíìmù ní Nàìjíríà náà ń pè ní Ade Love. Ade Love. Yes lágbàmú so ọ̀dọ̀ báyìí náà ti wá tọ́ mi iṣẹ́ eré tán ṣe yẹn ti wá wò mí náà lẹ́jẹ̀ mo wá láìkí ẹ̀ ó yẹ yín báyìí kódà ẹ̀gbọ́n bàbá mi tó ń pidán tí mo ló ń pidán tó ń so oníṣàngó yẹn ó wà ní ìjà orogún nínú sinimá ìjà orogún tí Ade Love ṣe ń gbà yẹn àwọn náà pidán bẹ̀ tí wọ́n lọ ṣe ìṣàngó tí wọ́n ṣe ráhàtì ìṣàngó nú ẹ̀ ó yẹ yín báyìí iṣẹ́ yẹn mo bá ń lé ni ó dẹ̀ ti mébì náà lára tó ṣe pé kò sí nǹkan míì àti mo ń gbá bọ́ọ̀lù mo rò pé màá gbálà mo gbá fọ́ọ̀mù Greater Tomorrow Green Eagles wọ́n gbà fún wa àwọn bàbá wa Ṣẹ́gun Ọdẹ́gbà ní àwọn life advisor wa ń gbà náà àti múdàṣúlọ̀ wa àwọn advisor wa nìyẹn tó a máa gbá bọ́ọ̀lù kiri tó ń àrùkù ńlá gbàdé mẹ́sẹ̀jẹ̀ tíátà àtúbọ̀sí di bàtà àti ìmọ̀ bíi tá à ń lọ orí èèmọ̀ yìí ń bẹ́sẹ̀ rè àdúpẹ́ lé ní wípé àwọn náà rèé o ẹ̀sìn. ìgbà wo gangan wá ní ẹ wá wò pé já jókòó ti tíátà yìí jẹ́ ká mú iná kòkó dùn káyé fi mọ̀ wá nídìí ẹ̀. sẹ́ni láti ìgbà tí mo ti dálẹ̀ tí mo ti kúrò lábẹ́ ìwọ̀n òbí mi ní 1979 yẹn mo ti dá gúrùpù tèmi lẹ̀ gangan fúnra mi wọ́n tí mo dẹ̀ fi dálẹ̀ nígbà yẹn ọmọ aládé tíátà gúrùpù ni là ń jẹ́ ní Bàrígà la wà tá a ti ń ṣe díẹ̀ àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àfi gbé débi tó ṣe pé à ń ṣeré ní rédíò Lagos kò fi gbé débi pé à ń ṣe sinimá torí nígbà tí èmi tẹ́ máa ṣe sinimá ní 1980 tí mo ti di yẹ́bẹ̀yẹ̀bẹ̀ báyìí fídíò ni mo kọ́kọ́ ṣe nígbà náà. That's for 3 years ago. nígbà tí mo ń sọ fún yín censor board ìbẹ̀rẹ̀ kí censor board tó bẹ̀rẹ̀ mo ti ṣe sinimá 3 síta ní tó jẹ́ tèmi Àwòfẹ́ tíátà àwọn aráalé náà tí wọ́n wò ń gbà yẹn wọ́n á mọ̀ òfin ìpè àhàn ọjọ́ àbùkí wa náà ti pẹ́ díẹ̀ nínú eégún. so eré yín àkọ́kọ́ tẹ gbé jáde ṣé 1980 yẹn náà ni. 1980 ni. 1980 ni. Yes. ẹ báwo ni ìtẹ́wọ́gbà ẹ báwo ni rí. ẹ wo ó gẹ̀gẹ̀gbẹ̀ lọ́dún ọ̀hún kódà 3 hours ni 3 hours movie ni àwọn aráalé máa ń pè ní Àwòfẹ́ dọ̀bọ̀ oríjàjò ogun ní táìtù ẹ̀ ìtàn kan tó ṣẹlẹ̀ nílá ni ní ìmọ̀ pé wọn kì í dèrè ní ìlàlé àjàgí ládèrè ó béèrè lọ oníṣẹ́ yẹn àdẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó tà dáadáa ayé upload àwọn engine ńlá
fídíò ló wà nígbà yẹn. Àwòfẹ́ tán tí gbogbo ayé mọ̀ yín sí ṣé orúkọ ìdílé ni àbí inú eré orí ìtàgé náà ti fún lórúkọ yẹn? Inú eré orí ìtàgé ni, nígbà tí mo ṣe eré kan à ń pè ní Ṣadé Tàlásò, ó jẹ́ stage play, ibẹ̀ mo ti kọ́kọ́ jẹ́ Àwòfẹ́, love play ni, torí bá ti ń ṣeré nígbà yẹn mo máa fún fèrè, mo máa ń kọrin, ibẹ̀ ni wọ́n ti pè mí ní Àwòfẹ́. Àtẹ̀tìgbà náà ni a ti ń jẹ́ Ọlọ́run dẹ̀fà àlùbáríkà sí. Àdúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ìgbà tẹ́ ń ṣàlàyé lọ ẹ̀kẹ́ ní ẹ̀gbọ́n màmá yín ní Adelove, àbúrò ni wọ́n, ẹ̀dẹ̀ láǹfààní àti gbé lọ́dọ̀ wọn dáadáa. Nígbà tẹ́ wà lọ́dọ̀ wọn kí ni ìrírí irú èèyàn wo gan ni Adelove? Ọlọ́run bá mi fi ríjì, kọ́lọ́run fọ̀run kẹ́ wọn. Ẹ̀gbọ́n mi Adéyẹmí Afọláyan, bàbá dáadáa ni tó dẹ̀ ń kó yàn mọ́ra. Nígbà tí wọ́n tó ń fi mí sí skul gan, wọ́n ní ohun táwọn fẹ́ ni wípé àwọn ò ya ọmọ kankan lọ́tọ̀, mo gbọ́dọ̀ máa lo orúkọ Afọláyan kí n máa kọ sí orúkọ mi. Ohun táwọn fẹ́ nìyẹn, pé kì í ṣe pé òun ló ń tọ́ ẹ máa nìṣó. So pé kẹ́ máa lo orúkọ àwọn Afọláyan gangan kó wà lórúkọ yín, láti dàgbẹ́ pé bí àwọn gan ni bàbá yín. So ọdún mélòó lọ́dọ̀ wọn ìgbà wo lẹ kúrò? Tí n bá máa kà á mo lò tó bí ọdún 5 lọ́dọ̀ wọn, torí nígbà tá à ń sọ yìí wọ́n pè wọ́n sí program kan abẹ́rẹ́ orin Red TV8, wọ́n wá interview wọn, wọ́n ní àwọn kan wà náà tán jórúkọ yín, báwo náà ṣe jẹ́ sí yín, wọ́n á ní wọn wò, wọ́n á bí ọ pé wọn wò, wọ́n ní irú Lọ́lá Àdìjẹ́ pé ó ń jórúkọ yín pé ọmọ náà ni, wọ́n lẹ́nìkan náà wà Àwòfẹ́ Afọláyan ló máa ń jẹ́ olọ́mọ ni. Ṣé wàá gbọ́ lálọ́ interview wọn lọ́dún náà? So wọn dínà yín pé ọmọ ẹ̀gbọ́n mi ní. Àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́yìn gbogbo wọn ọmọ wọn náà yàn wọ́n yanjú, gbogbo ọmọ ló mọ̀ mí, gbogbo fámìlì ló mọ̀ mí, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwa náà ò dẹ̀jọ́ kórúkọ náà bàjẹ́. Gbogbo àtẹ bẹ̀rẹ̀ orí ìtàgé kò tí ì di àwọn wo sinimá alárìnjó náà máa ń pè yín gbà yẹn. Bẹ́ẹ̀ni. Báwo ni ìrírí yín? Traveling theatre ni. Traveling theatre, báwo kí ni ìrírí yín gẹ́gẹ́ bí ẹni tó kópa nínú traveling theatre? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ti kópa dáadáa ń bẹ̀, torí gbà yẹn a mọ́ lọ ṣeré skul kiri, bí ọdún ṣe ń bọ̀ yín sìn a ti lọ búùkù gbogbo ọ̀nà lóòkè gbogbo òró ní àgbọ̀nádùn Omido, a ti lọ lẹ pósítà wa síbẹ̀, àwa mọ̀ bẹ̀rẹ̀ sí lọ kọrin àgbèrè mọ́tò, lálẹ́ òní ni kò ní dọ̀la ẹ wá wò wá ní kíní kan tán sinimá àlẹ́ ẹ máa bọ̀ ní town hall ìlú yìí, ibẹ̀ la fẹ́ ṣeré fún yín, bọ́lọ̀ ń bá ṣe bá a bá pa tọrọ bá a pa kọ́bọ̀, oúnjẹ làmújẹ, àmọ́ pẹ̀lú núdùdù la fi ṣe, táàmọ̀ lùlù táàmọ̀ ọjọ́ tínú wa máa dùn. Sẹ́yìn ní ìṣẹ́ ìyá mọ́ra wa, kálukú mọ kàtígórì ẹ̀, kálukú dẹ̀ mọ àwọn tó kì í ṣe tẹnu. Tàbá ń dẹ́rùkọ tàbá ń pèèyàn ní ọ̀gá, gbogbo wọn náà kì í ṣe pé akọ́ṣẹ́ lẹ́yìn wọn. Àpọ́nlé la fi yes, àwọn táwa náà jùlọ tá mọ̀ pé àwa ti ń jọ̀gá, ẹlòmíì ò tí ì jọ̀gá nínú wọn. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tá a bá dé àti ibi tá a ti ń bá bọ̀. So ayọ̀ ọkàn ni ẹ fi ń ṣe ń gbà yẹn? Ayọ̀ ọkàn ni, kò sówó kankan díẹ̀, àmọ́ pẹ̀lú ẹ̀ ìfẹ́ yẹn pọ̀ tó ra nífẹ̀ẹ́ sí, kò sí sẹ́mi mo máa sọ fún èèyàn ń bá tún wáyé mo fẹ́ máa ṣe tíátà náà. Tíátà ni màá ṣe. Bẹ́ẹ̀ni. So tí bá fẹ́ ká gbéyẹ̀wò síra wọn, tíátà ìgbà tẹ́yìn ṣe alárìnjó yẹn traveling theatre yẹn àti sìn, èwo ló dájú? Eléyìí mà dáa báyìí, gbogbo ìgbà tá ń sọ̀hún ìfẹ́ la fi ń ṣe, kò sí nǹkan kan díẹ̀, pẹ̀lú ìfẹ́ yẹn la fi ń ṣe. Ní ìsìn at least a ti ń fi tíátà jẹ́ ń bọ̀ ní ìsìn, èmi lè sọ fún yín pé láti 96 mo ti ń fi tíátà jẹun, tínú mi dẹ̀ ń dùn, mo lo mọ́tò, mo kọ́lé, mo ralẹ̀. Mo rántí pé ní at least ní 96 yẹn tí mo kọ́kọ́ show fíìmù mi kan ní National Theatre owó ní ẹ̀jẹ̀ ní corporate picture ní marketer mi, òun ló kọ́kọ́ ra mọ́tò fún mi, àti show fíìmù tó ti ra mọ́tò, àwọn oníṣẹ́ àmà ẹ̀ ṣe jẹ́ ká release fíìmù, ó ní fíìmù tó ti lálùbáríkà, ó ló ti ta, ó ní kí lọ sọ́dọ̀ dílà, ó dẹ̀ fún mi káàdì, ó ní kí lọ sọ́dọ̀ dílà kan Kẹjà, kí lọ gbé mọ́tò tó wù mí. Báwo sọ ayélujára yín lọ́jọ́ yẹn? Bí mo ṣe gba mọ́tò báyìí mo gbé lọ sí LTV8 mi, mo bá olóògbé Gbẹ́ngà Adébóyè mo bá ń bẹ̀, torí ó ti kọ́kọ́ sọ fún mi
aláyé ti sọ fún mi pé ọdún yìí ó máa lo mọ́tò Àwòfẹ́ ó ti rí náà sí yín ọlọ́run ọba torí wọ́n láìkì mi gan ó ní wàá lo mọ́tò tó mo ti ra mọ́tò ẹ̀ báyìí mo bá lẹ́tì v8 mo ní aláyé mi ọlọ́run ti ṣe mo ti ra mọ́tò orí bẹ́ẹ̀ sọ ó kàn bú ẹ̀rìn ni aláyé bá bú ẹ̀rìn gbẹ̀ngàn níwòye ó bú ẹ̀rìn ní ọlọ́run ti ra mọ́tò oníṣẹ́ mọ́tò wà rí mo ní mo ṣẹ̀ṣẹ̀ lọ gbé ní no number lọ́dọ̀ dílà lọ́dọ̀ ti ra mọ́tò wà á ra mọ́tò sẹ́yìn àdúpẹ́ bá a sì bẹ̀rẹ̀ sí wẹ̀ nìyẹn lọ́dún ọ̀hún pẹ̀lú ṣe àdúgbò ìwòbò wa everybody à ń ṣe fàájì à ń ṣe kàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbà tó yá wọ́n lọ sí àtúnṣe fíìmù yẹn tán ọlọ́run tó gbé mọ́tò mi jáde àtúnralẹ̀ à ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. ìyẹn tó wà ní tó ìtumọ̀ ni pé eré yẹn owó níjẹ yẹn ó mú nǹkan tó dáwà fún yín. wàláì fíìmù yẹn gan kí ló dáyé lórí owó níjẹ yẹn. ìtàn anílẹ̀ gómìnà náà ni bá a ṣe mọ láforítì torí wọn yẹn máa ń rò pé bóyá àwọn bàbá wa wọn rò pé wọn gbóná bóyá oògùn owó náà máa ń ṣe. wọ́n máa ń sọ máa ní àwọn gbóná oògùn owó pọ̀. wọ́n á ní wọ́n ti tó kọ́kọ́rọ́ jọ báyìí. adéjọ́ dẹ̀ kọ́lé àwọn ilé fọ́tò ilé ńláńlá ilé àtẹ kọ́kọ́rọ́. láì mọ̀ wípé òótọ́ làwọn bàbá wa ní nígbà tó bá ń bóyìnbó ṣiṣẹ́ tó ń gbé ọjà fún ẹ tó yìnbó ń gbọ́jà fún ẹ tó ń gbọ́jà fún ẹ tó ń sanwó ẹ̀ déédé tó lóòótọ́ pẹ̀lú ẹ̀ tó wà pé wọ́n máa fi bísínẹ́sì mi hàn ayọ̀ ọkàn yẹn òun lójó owó ní ẹ̀jẹ̀ èyí ní jẹ́ gbàdó. ẹ tún ṣeré kan náà múyan lọ múyan bọ̀ ẹ jẹ́ ká ẹ̀yìn wa ká gbọ́n pa yẹn. àwọn aráàlú wa náà ni wọ́n á ní múyan lọ múyan bọ̀ ṣáìṣẹ́ múyan lọ múyan bọ̀ ṣáìṣẹ́ ni wọ́n á rò pé ìgbóhùn nágọ̀ ni bàbá ìgbóhùn kó bá ti wọ́n ṣe máa lù wá ní jìbìtì láyé ìgbà náà ni tó bá ti ń tó bí November December wọ́n bá lọ sọ́bi náà ti ń ta bàtà ẹ wò bàbá kiri kan èlé mo fẹ́ wọ́n bá àwọn èèyàn wa àwọn bàbá ti wa ọkàn wọn balẹ̀ wọn lóòótọ́ wọn bá kó fún tẹsẹ̀ bọ́ náà bóyá ṣàìsẹ̀ ní àbí ò ṣàìsẹ̀ àwọn bá wọ̀ wọn bá tẹsẹ̀ kejì wọn ní yan lọ bí ò bá ti fún ọ lọ́sẹ̀ bó bá fún ọ lọ́sẹ̀ kó á sẹ́yìn jẹ́ kó tó gbà mí àwọn bá rìn lọ wọn ò bá ní yan padà. àwọn ìbọn tàbá gbé. bí wọn yẹn ṣe yan lọ tó wọn yan padà nìyẹn wọn kàn ní wọn bàbá wa jìbìtì ni gbà tó yá nìyẹn bàbá kan náà jágbọ́n náà ẹsẹ̀ kan lọ wọ̀ kọ́ wá yan lọ bọ́ bá mẹ́sẹ̀ kan yan lọ bọ́ bá mú yan bọ̀ ṣé olóyè ti dúwèrè nígbà tó wọ bàtẹ́rì sí méjì sórí òtí dúwèrè bẹ́ẹ̀. táwọn ní ká wọ̀ ọ́ together fíìmù mélòó ti gbé jáde fúnra yín tó jẹ́ tara yín. tó jẹ́ tó jẹ́ pé Àwòfẹ́ gẹ́gẹ́ ló gbé jáde. tó jẹ́ tèmi àlìsí báńkà ń sìn máa ka bíi 30 tó jẹ́ personal movie tèmi o tó pé mi mo ṣe kí ìsìnkú mo bá yàn sí ẹ dárúkọ díẹ̀ mẹ́. jẹ́ kí n sọ díẹ̀ mbẹ́ látòrí ìtumọ̀ sọ́ọ̀sìn oríjàjò ogun àbẹ̀kẹ́ alámàlà owó ní ẹ̀jẹ ó tó gẹ́ ọláléwu èkúdà ẹwọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká máa dúpẹ́. ẹ sọ ẹ jẹ́ àmú báyìí àwọn ọmọ ẹ̀gbọ́n yín ìyẹn àwọn ọmọ olóògbé Adélọ àjọṣepọ̀ ló wà láàrin yín ṣé àárín yín dán mọ́rán. Lágbára ti Ọlọ́run àárín wa dámọ́rán n tó sì fi dámọ́rán ni wípé ìkan náà gbogbo wa omi kan náà la mu ìdílé kan náà ni wa now ẹ wá wò ẹni tó ń jọba lágbàámú lọ́wọ́ báyìí ọ̀dọ̀ Adélọ ló ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ìyẹn ọba tó wà lórí oyè báyìí ló wà lápèrè báyìí ọ̀dọ̀ Adélọ fún ni kábíyèsí His Royal Majesty Olúṣọlá Babáránù nílùú Àgbàmú a wá lọ ṣiṣẹ́ ọmọ Adélọ fún kan níbẹ̀ à ń pè ọmọ yẹn ní Táyọ̀ Afọláyan gbàtà lọ ya sinimá yẹn Àgbàmú gan la dìídì gbé lọ tá a ti lọ yà fíìmù ìjáde báyìí fíìmù ńlá ni ń bọ̀ lọ́nà fíìmù ńlá ni àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo àná là kábíyèsí o tiẹ̀ fi wálẹ̀ gbà kíbílẹ̀ bá ti mọ́ wọn bá location yẹn ẹ̀bùn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀mọ́ já o ṣe kinní kan that is life we are one. Ọ̀túnba Máyégún Ìláràngún ní kí ni kábíyèsí rí ẹgbọ́ pé ẹ̀yin lòyìn náà tọ́ sí. bẹ́ẹ̀ làábí ni kò dúpẹ́ ní ọwọ́ Àràngún Àga ọba wa Abdulwahab Oyèdọ̀tun bíbí ilé àkọ́kọ́ kábíyèsí bàbá mi òrìṣà gbogbo lẹ̀ gómìnà kábíyèsí o mo kéré adé o mo kẹ́yìn olórí náà láàfin o mo kí gbogbo ọmọ ọba pátápátá
èmi lè mọ yìí kábíyèsí rí o wọ́n tó ní èmi ni oyè náà tọ́ sí. Àmọ́ ní ọdún tá à ń sọ yìí kábíyèsí kan dédé pè mí ni wípé hello Àwọ̀fẹ́ ní ẹ̀lẹ́sà kábíyèsí àwọn fẹ́ fún mi lóyè ní Ìlà Ọ̀ràngún. Àwọn lóyè kẹ̀ kí n lọ wo oyè tó bá wù mí fúnra mi kí wọ́n á sọ fún àwọn oyè wọ́n bá sọ fún wọn tán súnmọ́ mi wọ́n ní oyè kẹ̀ ẹni tán bá fẹ́ pa wọ́n máa fún lóyè o wọ́n ti rí pé onístáà nìyẹn wọ́n fẹ́ pa ẹni o wọ́n sọ ìkíní kan ni wọ́n ti fẹ́ pa mí nígbà tí èèyàn lórí kan mi tẹ́ ní bá sọ fún àfáà mi onímọ̀ náà wọ́n ní gbà wọ́n rí pé tọ́ sí ẹni wọ́n ní ok mo bá lọ sáàfin mo bá lọ bá kábíyèsí ní kábíyèsí màá gbà pẹ̀lú ìdùnnú pé kò sí ìyọnu. Kábíyèsí ní òun tí ẹ̀ béèrè kí ló dé táwọn fẹ́ fún ẹ lóyè. Àwọn ní mi ò mọ̀ bàtẹ́ lóyè wù mí láti fún mi. Àbí tẹ́lẹ̀ fẹ́ dá mi lọ́lá ìmọ̀ ní mi fẹ́ ní. Wọ́n ní àwọn wà ní díàn nígbà tára àwọn ò yá àwọn ò lè sọ̀rọ̀ ibi tán tí wọ́n á ń tọ́jú àwọn nínú hospital yẹn olórí kan wà lẹ́gbẹ̀ẹ́ àwọn nọ́ọ̀sì náà jókòó wọ́n á sùn lọ ó ní wọ́n wá gbé tẹlifíṣàn ńlá kan sínú hospital yẹn wọ́n máa ń wá African Magic ń bẹ̀ wọ́n náà kẹ̀rẹ́ pé àwọn kẹ̀ gborí sókè báyìí àwọn arẹ́rìn dókítà wa ní Royal Majesty sí kò sí nǹkankan onímọ̀ ní kò sí nǹkankan ẹ bá ń fún TV yẹn ní fúlùm òun tó ń sọ̀rọ̀ láti bí ọ̀sẹ̀ méjì tó ń ti débẹ̀ wọ́n wá fún TV ní fúlùm òun sáà rẹ́rìn ni bẹ́ẹ̀ ni náà ń dùn òun ò mọ tó ń rẹ́rìn sí wọ́n wá ní kábíyèsí no problem kí ló ṣẹlẹ̀ ó ní èdè tí ẹni tẹ́ ń wò yẹn ń sọ ló ń dùn mọ́ nínú èdè ìlú tó ń ti jọba nìyẹn gómìnà tẹ́ni yẹn ń sọ èmi mò ń hàtì lọ́wọ́ èmi ò mọ̀ pé mi tí mò ń hàtì yẹn èdè tí mò ń sọ yẹn ló ń pa àwọn lẹ́rìn Ajagunlágbà mi àmọ̀tàgẹ́sì bíbí rẹ o ó nínú wọn ń dùn wípé ha ó lóun kan sọ dókítà ni pé àmọ́ òkè náà ara ò ti yá àwọn ti wá rò pé àwọn olówó táwọn lè gbé fọmọ yìí àmọ́ táwọn bá padà dé Nàìjíríà o àwọn gbọ́dọ̀ fọmọ yìí lóye wọ́n ní tó fi wù wọ́n nìyẹn oyè tó wá fẹ́ jẹ yìí kọ́bọ̀ ó gbọ́dọ̀ níná àwọn làwọn máa ná fúnra wọn wọ́n dẹ̀ pé òun lóye lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo àwọn lóye wọ́n jókòó ẹni tó ń fẹ́ fún lóye tó ń sọ fún yín rè òun ló máa jẹ Ọ̀túnba Amáyégún lùlà gbogbo nǹkan yìí ẹ lọ kọ́ wá fún òun tó wá fún mi ní chance ọdún táwọn bá ti fẹ́ ṣe Ajagunládé tí wọ́n máa fún èèyàn lóye nílà àwọn fún mi ní access láti máa fún ọ̀rẹ́ mi lóye nílà nínú ọ̀rẹ́ mi tí mo ti fún lóye ńlá Rótìmí Mákindé ó jẹ́ Balógun fi wà gbóyè nílà so ibi tí Ọlọ́run dé ìfẹ́ mi pẹ̀lú Ọ̀ràngún sí kò yéwọn èèyàn mẹ́ níjọ́ tó ń dádé fún mi láàrin stadium ńlá tí mò ń joyè gangan mo fẹ́ bú ẹkún ó pẹ̀lẹ́ tó sọ mí pé kí n máa ṣiṣẹ́ pé à ń talẹ̀ ẹ̀bùkún afẹ́ ìyẹn gan ni béèrè àfidọ̀rẹ́ kejì tí mo fẹ́ béèrè pé kí ló tún wá sún Àwòfẹ́ Gbajúgbajà sí látàwá di à ń talẹ̀ kí ló dé. Alhamdulillah sẹ́ẹ̀rí owó ni gbóònà ṣe wò lá mọ́ ṣe ó dẹ̀ rọ̀ wá lọ́rùn dáadáa mo dẹ̀ dúpẹ́ látọdún tí mo ti bẹ̀rẹ̀ tí pé à ń talẹ̀ Ọlọ́run mo dúpẹ́ Alhamdulillah Ọlọ́run burúkọ wa jẹ́ béèyàn ò bá lórúkọ tó dáa náà kò lè talẹ̀ orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ béèyàn mi bá fẹ́ ralẹ̀ lọ́wọ́ mi bá ti bàbá yìí ó dàgbẹ́ ilẹ̀ mọ́ láti fi èmi ni ọ̀dọ́ yín ló mú ara lẹ̀ torí ẹ̀ ní fẹ́ borúkọ yín jẹ́. so orúkọ tẹ ní gan tún wá ran iṣẹ́ òwò lọ́wọ́. Alhamdulillah. àwọn ibo lẹ nílẹ̀ sí. mo nílẹ̀ kiri mo nílẹ̀ Dájà Ìmọ̀ta Àgbọ̀wá kódà ànílẹ̀ lọ́yọ́ ànílẹ̀ Ìbàdàn ànílẹ̀ nílà kò síbi tí mi nílẹ̀ sí mo dẹ́ máa polówó lórí rédíò. orúkọ wo lẹ ń lò fún ti ilẹ̀ yín. ilẹ̀ tèmi ẹ̀ tó bá fẹ́ ra ọjà nílé iṣẹ́ mi Ebony's Property. Ebony's Royal Property ó ní ilé iṣẹ́ mi fún ilẹ̀ títà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. so àwọn ẹ̀yin tí ò sí wàhálà àwọn onílẹ̀ àwọn ajagunbalẹ̀. wàláì o lè ralẹ̀ lọ́wọ́ mi kí wàhálà wà ń bẹ̀ kò possible. mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tá a jọ ń ṣiṣẹ́ ilẹ̀ àwọn tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ambassador fún ní mo ṣe ìgbómìnà day ní ọdún náà ó ti tó bí ọdún mẹ́rin sí 2 plot náà fún wa 2 plot náà fún ìgbómìnà parapọ̀ tá à ń wà lẹ́kọ̀ọ́ tá à ń ṣèpàdé lẹ́kọ̀ọ́. kò dẹ̀ sí wàhálà lórí ẹ̀. dè ní ilé ní kò sí wàhálà lórí ẹ̀ ibi tán ti ń talẹ̀ ní 3 million per plot èyàn dẹ̀ kọ rìsíìtì fún wa pé ẹ̀yin ìgbómìnà tẹ́ láìka Àwòfẹ́ tẹ́ dúró tí ẹgbà 2 plot rèé òun fún yín lọ́dún náà. ẹ já sọ nípa ayẹyẹ ọjọ́ ìbí yín
ẹ máa pé 60 alhamdulillah láìpẹ́ alhamdulillah ó ti kalẹ̀ kọ́nà ìjọba wa láyé àmín ya Allah ọmọ ìkan sí lẹ́yìn wa àmín Ọlọ́run bá báwo ni ó ti fẹ́ lọ. ọpẹ́ fọ́lọ́run o mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin afẹ́yìnifẹ́re àtẹ̀yìntẹ́ ń dúró tì mí lọ́tùn dúró tì mí lósì dé